èmi dúpẹ́ lọ́wọ́ Elédùmarè bàbá mímọ́ mo kọrin ọpẹ́ mo forí ọpẹ́ gbé ọ̀gá olúwa orí àyàndá Tajudeen ló fa sábà bí ìkọrin ìdúpẹ́ ọpẹ́ ńlá bàbá dùn lọ́dọ̀ olúwa ọba kò léèwọ̀ wípé Tajudeen ń bẹ láyé ó ń bẹ láàyè ó tún bẹ lálàáfíà orí ọpẹ́ ni wípé wọ́n rọ́jọ́ ìbí ẹ̀ ọtọ́pẹ́ olúwa ọba òsánà aláwọ̀ lè wílẹ̀ sí àwọn dúpẹ́ ọba tí fi pọ́npọ́ gba pọ́npọ́ lọ́wọ́ òní pọ́npọ́ tí fi pọ́npọ́ pọ́npọ́ alágbára tí ń fa alágbára lágbára kálágbára olú agbára títí fi agbára gbàgbára lọ́wọ́ alágbára dànsákì Èdùmàrè mo kí ọ kú oríire o Kọ́láwọlé Tajudeen àyàndá ìwọ gangan ni mò ń wí o ọkọ Ìyábọ̀dé Veronica ni mò ń bá wí ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́sẹ̀ oge olójú oge alára oge gbogbo ara oge ní mi ní jọjọ́ mi ní. bàbá olúwa ní sọlá ni mò ń bá wí bàbá olúwa kẹ́mi sọlá ni mò ń wí ooo bàbá isat ni mò ń bá wí o ọmọ wọn lókè Onigbin níjọba ìbílẹ̀ Ìsìn ni mò ń wí sẹ́ ọdọọdún làárọ̀ rọ́gbọ́ ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ kó gbó bí olúgbọ́gbọ́ ti gbó kó gbọ́ bí olúgbọ́gbọ́ ti gbó kó gbọ́ bí àgbàkan tó gbogbogbò tó fọmọ wùsà gbára ọmọ wù yáyáyáyá dọ́kínní àníkún owó àníkún ọmọ àníkún ọrọ̀ lọ́dọ̀ tẹ̀yìn ikú òjijì ò ní pa ọ́ lágbára lọ́wọ́ olúwa bá ò ní ṣọ̀fọ̀ kò wá sí bó ṣe pẹ́ tó láyé ò ní mọ bó jẹ ọmọ lágbára lọ́wọ́ olúwa handsome man an epitome of love ni mò ń wí o an amazing man bọ́dún bá ti ń dún pèrèkún ọba ò ní ìwásáyé orí rẹ ò ní burú láéláé ò ní ráwọn ẹ lágbára lọ́wọ́ olúwa òdòdó ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù. Tajudeen ọmọ Kọ́lá Balógun ni mò ń bá wí o ọkọ Ìyábọ̀dé ni mò ń wí o Ìyábọ̀dé rẹ rè apọ́nbẹ́pọ̀ rẹ eyín mẹ́nugún eyín gúnrégé ojú gúnrégé ojú rẹ pẹ́pẹ́ ni mò ń wí o Tajudeen o ọ̀pẹ́lẹ́ngẹ́ awẹ́lẹ́wà lọ́kùnrin adúmáradán ọmọ tó dáa àgùntà sọ́lò ọkọ Ìyábọ̀dé mo ní o máa yan fandafanda lọ́lọ́lúwa bá òní ṣọ̀fọ̀ mo kí ọ kú oríire ọjọ́ ìbí òní àrídùnnú rẹ òní dìbànújẹ́ ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ olúwa ọba òní ṣẹ̀wọ̀n ọmọ wọn lókè Onigbin lẹ́dùn ẹ̀kúnrẹ́rẹ́ ìgbín bẹ nílé bàbá tó bí ọlọ́mọ tukutuku ṣe wé gẹ̀rúgẹ̀rú nílé yín o àpọ̀jù ogun àfimọ́ dùgbẹ̀dùgbẹ̀ Tajudeen o ọmọ Kọ́lá Balógun Ìgèsì ni mò ń wí hun òkè Onigbin lẹ́dùn ọmọ arẹ́yọ̀bá lò ọmọdé ọba kún ẹ̀sìnkì ìwọ lọ́mọ Ìgèsì àjèjì ọmọ odò ọ̀rọ̀ ọmọ Onigbin lẹ́dùn ọwọ́ lọ́mọ erin lọ́la Elédùmarè ò ní tẹ́ lọ́la olúwa ọba ò ní ṣọ̀fọ̀ ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ olúwa ọba èmi ọba gbogbo akẹ́wì mo wí pé òdòdó ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù.